Damilọla ń fẹ̀wọ̀n ṣeré, àwọn aṣẹ́wó mẹ́rin ló lù ní jìbìtì owó àti ara. Ọkùnrin kan, Olúwafẹ́mi Damilọla, ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ nílé ẹjọ́ májísírèètì àgbà tó wà lágbègbè Ọ̀kà nílùú Oǹdó lórí ẹ̀sùn lílu àwọn aṣẹ́wó mẹ́rin Glory David, Akere Bright, Varia Isaac àti Ngozi Okoro ní jìbìtì lẹ́yìn tó bá wọn lò pọ̀ tán. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló wáyé lágbègbè Sábó Oǹdó níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó nínú oṣù kẹwàá ọdún 2022 tó kọjá. Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn pé ó kọ̀ láti san ẹgbẹ̀rún márùndínláàádọ́ta náírà tó jẹ́ owó iṣẹ́ àwọn oníṣòwò nọ̀bì yìí fún wọn lẹ́yìn tó bá wọn lò pọ̀ tán. Dípò tí ìbá sì san owó ọ̀hún fún wọn gẹ́gẹ́ bí ìlérí tó ṣe ló tún tàn wọ́n pẹ̀lú bó ṣe fi ayédèrú àláàtì pé òun ti sanwó náà ṣọwọ́ sí wọn. Ẹ̀sùn méjì tí agbèfọ́ba Àkàó Mọ́remí fi kan olùjẹ́jọ́ ọ̀hún ni híhùwà tó lè da omi àlàáfíà ìlú rú àti lílu àwọn aṣẹ́wó mẹ́rin ní jìbìtì nípa bíbá wọn sùn lọ́nà àìtọ́ tó sì tún kọ̀ láti sanwó iṣẹ́ wọn tí wọ́n ṣe fún wọn. Àwọn ẹ̀sùn wọ̀nyí ló ní ó tako abala 249 249 àti 300 nínú ìwé òfin ìpínlẹ̀ Oǹdó ti ọdún 2006. Agbèfọ́ba ní àwọn márùn-ún lòun ti ṣètò sílẹ̀ tí yóò jẹ́rìí tako olùjẹ́jọ́ nígbà tí ìgbẹ́jọ́ bá ń tẹ̀síwájú. Ó bẹ̀bẹ̀ fún sísún ẹjọ́ náà síwájú díẹ̀ sí kí òun lè láǹfààní láti ṣe àgbéyẹ̀wò ìwé ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin náà dáadáa. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni S.A. Ìlúyẹmí ní òun fẹ́ kí ilé ẹjọ́ náà fi ààyè béèlì rẹ̀ sílẹ̀ kí wọ́n sì yọ̀ǹda rẹ̀ fún òun. Ó fi dá kóòtù ọ̀hún lójú pé oníbàárà òun yóò ti sanwó àwọn aṣẹ́wó náà fún wọn kí wọ́n tó tún padà jókòó lórí ọ̀rọ̀ náà. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Charity Adéyanjú gba ẹ̀bẹ̀ agbẹjọ́rò náà wọlé. Ó ní òun fa olùjẹ́jọ́ lé amòfin náà lọ́wọ́ kó sì rí dájú pé ó sanwó tí wọ́n torí ẹ̀ pè é lẹ́jọ́ kó tó di ìparí oṣù kẹta yìí. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.